Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bí ọmọ ọ̀ràn ló ń pọ́n. Ó náà ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípa àwọn èyí tí wọ́n jẹ́ ajínigbé ní ìlú Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́ State. Ẹ wo àwọn èèyàn yìí tí wọ́n ní ọmọ tiwọn tí wọ́n sì ní bàbá wọn ní ìyá. Àṣé a máa dùn àwọn náà bí nǹkan kan bá ṣe àwọn ẹbí wọn. Ọ̀rọ̀ tó tóbi ni mò ń sọ fún yín lénìí yìí o. Ọjọ́ ìkọkànlá oṣù ìkeje ọdún 2026. Àwọn èèyàn yìí, àwọn tí wọ́n wà ní inú igbó, wọ́n kọ́kọ́ ṣe iṣẹ́ lórí wípé báwo ni wọ́n ṣe mọ àwọn ìdílé wọn. Kété tí wọ́n ti wá mọ̀ díwọ̀n, ẹ mọ̀ pé nọ́mbà tí wọ́n ń lò ti wà báyìí, and gbogbo wọn lọ́lọ́kùn òjọ̀kan. Àwọn tán jẹ́ ọ̀gá wọn, wọ́n mọ̀ wọ́n. Bí ìjọba bá fẹ́ ṣiṣẹ́, ẹnìkan ò lè dá ìjọba lọ́wọ́ kọ́. Àwa ni ń tà á ṣekù. Ẹ lọ máa gbé àwọn òbí wọn bá a ṣe lè ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà tá a fi lè kọ́wọ́ gbogbo ẹ̀ bọ́lẹ̀ nìyẹn. Àwọn ọmọ wọn ní ìyàwó, ẹ wá ní ẹni orí ìka tó bá ṣẹ̀ lọ bá gbé. God bless you, God bless you, God bless you. I'm Matt Abdullahi, God bless you. Ìka tó bá ṣẹ̀ lọ bá gé lóòótọ́, ṣùgbọ́n tó bá rántí pé òun ní ọmọ, tó bá rántí pé òun ní ìyàwó nílé, tó dẹ̀ ní ìyá tó ní bàbá, kó má ṣe rádaràda tí àwọn èèyàn ń ṣe yìí. Ṣé ni ìjọba wa wípé yes, òkúta sinmi ẹsẹ̀ rẹ̀ yọ̀ọ̀ta, irú wọn sì wà ń bẹ̀ tá a lè fà. Ó dàbí òkété tó kó sínú isà, èyí tó gbàgbé ìrù rẹ̀ síta ni. Báwo lọ́wọ́ ò sì wá ní tó, ọwọ́ pàpà tó wọn náà ni. Bọ́wọ́ sì wá tó wọn ni pé wọ́n lọ gbé bàbá wọn, wọ́n lọ gbé ìyá wọn, wọ́n lọ gbé àwọn àbúrò wọn, gbé àwọn ẹ̀gbọ́n wọn. Wọ́n wá jẹ́ kan rí, ẹ wo àwọn ẹ̀gbọ́n yín, ẹ wo àbúrò yín o, gbogbo ọ̀nà ti wà lákàtà tàwa náà. So ẹnì kankan nínú àwọn ọmọ yẹn ò gbọdọ̀ sọnù, ìkankan nínú wọn ò gbọdọ̀ sọnù. Àwa ò lówó kankan tá a fẹ́ fún yín, náírà kan báyẹn lè gbà. Ẹ fi àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀, ẹ fi àwọn aya aláya sílẹ̀, ẹ jẹ́ kí wọ́n máa lọ lálàáfíà. Àwa wá níyọjú ní fi wọ́n sílẹ̀ yẹn. Bí kankan bá lè dágbére fáyé nínú àwọn ọmọ yìí, gbogbo àwọn tó jẹ́ tiyín, àwọn náà ó tẹ̀lé wọn. Ìyẹn ní ìpayà bá mú àwọn èyí tí wọ́n jẹ́ ajínigbé yìí pé ibi tán wá lọ mú, ibi wọ́n gbà yọ sí wa yóò dá o, ibi tán gbà yọ sí wa yóò dá o. Ṣùgbọ́n wọ́n ní ìjọba múnimóògùn. Èmi kàn rọ̀ yín ẹ̀yin òbí, ẹ sọ fáwọn ọmọ yín kí wọ́n rìn dáadáa, kí wọ́n ṣe dáadáa, kí wọ́n sọ̀rọ̀ dáadáa, kí wọ́n wá iṣẹ́ tó dára ṣe, téèyàn lè fi yangàn láwùjọ. Ẹnìkan ò ní já ajínigbé kó wá bọ́ sí títì kó sọ pé iṣẹ́ ajínigbé lòun ṣe. Ó lè kọ́ sí kọ́lé aláwòrán àbàrà kóra mọ́tò tó ṣe bọ̀gìnì. God bless you, Ọdún Ayọ̀ Adéyẹmọ, God bless you, God bless you ma, thank you sir ma. Ẹnìkan ò ní já ajínigbé kó dẹ̀ wá pé iṣẹ́ ajínigbé lòun ṣe àbí iṣẹ́ apànìyàn. I'm telling you, ẹ ṣe iṣẹ́ tó ṣe é fi yangàn láwùjọ. Ẹ má ṣe iṣẹ́ yìí tó ń bani lọ́kàn jẹ́, yìí tó lè mú kí àwọn ọmọ yín gan bó bá dọjọ́ ọ̀la tí wọ́n ní ríyàwó àbí wọ́n ní rọ́kọ. Ọmọ ìkan nínú àwọn tán ti mọ̀ lájínigbé nígbà kan rí, tán ti mọ̀ ní apànìyàn Sayọ̀, Alimat kan náà porúkọ ọmọbìnrin yẹn, èyí tó wá síta tó kégbe pé wọ́n á fẹ́ òun o, bí òun bá ti lè, gbogbo wọn náà dẹ̀ ti mọ ibi tó ti wá, wọ́n ti mọ bàbá rẹ̀ Ṣèkàráù, bí nǹkan bí Ṣèkàráù ni ìtàn tó jẹ́ olórí àwọn Boko Haram nígbà yẹn. Ọmọbìnrin yẹn jáde síta pé wọ́n á fẹ́ òun o, ta ni ó fẹ́ ru ọmọ bẹ́ẹ̀, ta ló fẹ́ ru, ẹ má bà àwọn ọmọ yín lórí jẹ́, ẹ má bọjọ́ ọ̀la yín jẹ́, ẹ má bà ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí jẹ́. Ẹ wá iṣẹ́ tó dára mìíràn ṣe. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ní ìsìn yìí, ẹ wá wò ẹ̀mí fún ẹ̀mí ni o. Àwọn èèyàn yìí tí wọ́n rò yìí pé àwọn ti jẹ lọ yìí, jẹ débi kankan, torí pé ìjọba dì pẹ̀lú wọn seriously. And ẹ má gbàgbé wípé ìjọba dẹ̀ ti sọ ṣáájú pé ẹni bá ṣe báyìí là ó ṣe fún o. Ẹ ti gbé ohun ìjà yín kalẹ̀, wọn làwọn ò gbé kalẹ̀. Ẹ wá lẹ fẹ́ gba 1 billion. Ẹni kan tú àwọn ọ̀daràn bíi tiyín náà sílẹ̀. Ẹni pé ẹ ó sọ Ọ̀yọ́ State, ẹ ó sọ di ibi tán ti ń ṣe sàríà. Ó di mẹ́ta. Ẹ wá nìkan fún yín ní ìlọ́ọ̀sì ọkọ̀ ńlá méjì bọ̀gìnì. Ṣé ẹ̀yin náà lẹ wá tiẹ̀ wá ní Nàìjíríà ní tó wá le tó báyìí? Òun náà ló fa gbogbo ìjàngbọ̀n yìí o. Ṣùgbọ́n ọmọ tó bá mọ̀ rí pé nítorí kọ́ ọmọ lè, torí kó bó bá lè máa dáràn àbí yóò ṣe rere tó ṣe ló kọ́. Ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ lọ́jọ́ ọ̀la tó dára, tẹ́ bá mọ̀ pé ẹ̀yin náà ń fẹ́ àṣeyọrí, ẹ rọra tẹ̀lẹ̀, ẹ dẹ̀rù tàwọn ọmọ yín, ẹrù ti yìí tí ó máa jẹ́ àtúbọ̀tán yín, pé bí òní bá lọ ọ̀la náà ń bọ̀ o. Àtúbọ̀tán yín ló ṣe pàtàkì jù. Mo fẹ́ kẹ́ ẹ máa bá mi share ẹ̀bẹ̀ sí ń wọlé.
ẹ máa bá mi share káwọn èèyàn rí. Ọ̀nà tó ṣẹlẹ̀ ni mò ń ṣàlàyé fún yín. Ogun yẹn pọ̀ ní àná kó tó di pé àwọn tí tọ̀dọ̀ wa náà tán jẹ́ ológun, àwọn kọ̀ọ̀kan náà wọ́n farapa tí wọ́n dẹ́nu wọn ni wọ́n ti lọ gbé wọn, wọ́n ti fún wọn ní ìtọ́jú kọ́lọ́run kó bá a dáwọ́lé wọn dáadáa. Ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké yẹn àti àwọn olùkọ́ wọn lẹ́yìn tẹni tí wọ́n ti kọ́kọ́ gba ẹ̀mí rẹ̀ wọ́n tún rí ẹ̀mí ẹlòmíràn gbà mọ́. Gbogbo àwọn ọmọ kéékèèké gan yìí tí àwọn bloggers kan ti gbé jáde pé wọ́n ti dágbére fáyé, ẹ̀rí gbogbo nǹkan náà kọ́ la máa gbàgbọ́. Èmi gan wà lára àwọn tó gbé jáde pé ọmọ yìí wọ́n mà ní ó ti ṣe báyìí o. Wà á ń dùn mí pé ṣé àwọn èèyàn wá sọ ní donírọ́bà nítorí Ọlọ́run. Abájọ àwọn mìíràn àmọ́ ní irọ́ ni fake ni ẹ̀ ń gbé jáde. Kò déédéé rí bẹ́ẹ̀. Tá a bá ti rí lọ́nà méjì lọ́nà mẹ́ta, àwa ti gbàgbọ́ wípé ọ̀hárí lọ́nà méjì ọ̀hárí lọ́nà mẹ́ta. Ẹ tún àwò lọ́pọ̀lọpọ̀ ìgbà mìíràn tá a bá tún àbèrè lọ́wọ́ àwọn mẹ́ṣìn tá a máa ń béèrè yẹn, torí pé àná ti rí lọ́nà púpọ̀, àwọn náà sọ pé àwọn rí lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwọn ò fìdí rẹ̀ múlẹ̀ dáadáa o. Àwa náà wá sọ pé allegedly o, wọ́n wí pé báyìí, ṣùgbọ́n ẹ̀yìn rẹ̀yìn àwa rí pé òkútó rọ̀ ọ̀hún ń já ìdí ṣe ti rí báyìí. So ẹ jẹ́ kí àwa tí à ń ṣiṣẹ́ yìí ẹ jẹ́ ká mọ irú ohun tá a máa gbé jáde. Irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́lọ́kan òjọ̀kan mi ò tiẹ̀ fẹ́ mọ sọ̀rọ̀ lọ síbẹ̀ torí mo fẹ́ mú lẹ́lẹ́kejì. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ni kẹ́ jẹ́ ká mọ gbé. Ẹ má jẹ́ ká máa fẹjú ọ̀rọ̀ yìí tí ò tó fẹjú. Ohun tí ò ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká sọ pé ó ń ṣẹlẹ̀ so that àwọn ènìyàn á lè mọ̀ wípé ní tòótọ́, torí ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe pé ṣe la kọ́ṣẹ́ ìròyìn, a kàn rí opportunity náà lábẹ́ mọ́ lábá rẹ̀ bẹ̀rẹ̀ sí sọ tó bá wa lẹ́nu. Ìyẹn ò yẹ orí bẹ́ẹ̀ rárá o. Ojú wo lẹ́yìn ènìyàn fi wò ó, àṣà àdìjú dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn ọmọ yẹn ti wà lọ́spítù àti àwọn ọ̀gá wọn ń gba ìtọ́jú lọ́wọ́. Mọ̀ pé oorun àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ máa sùn mọ́jú tàárọ̀ yìí kò lè jágere náà o, torí kó tó di pé ó máa mọ́ wọn lára alágbára díẹ̀. Àwọn ọmọ kéékèèké yẹn ni ó lè yára kúrò lórí wọn. Ṣẹ́ra àwọn ọ̀gá wọn tán bá tún sùn díẹ̀ wọn á tún tají ni. Á tún dàbí pé inú bẹ̀rẹ̀ náà sì wà. Ẹ mọ̀ pé bẹ̀rẹ̀ ti tún fẹ́ mọ́ wọn lára. Á tún dàbí pé bẹ̀rẹ̀ náà wà. Ìbẹ̀rù bójú àbí bóyá bá wọn sùn bóyá nǹkan mìíràn lè ṣẹlẹ̀ kò ní jẹ́ kán sùn wọra. Ṣùgbọ́n díẹ̀ orin yẹn máa yàtọ̀. Ẹ máa bá wa gbàdúrà fún wọn. Ẹ dẹ̀ máa gbàdúrà fáà náà yìí tí Ọlọ́run fi ṣe ìran láti lè mọ ọ́nì kẹ́ tí yín mọ́ bá di. A gbọ́dọ̀ máa gbé àwọn ọ̀rọ̀ kan jáde. Gbọ́n ọ̀rọ̀ àlàáfíà lèmi fẹ́ láti máa gbé jáde o. Irú èyí tí mo gbé jáde yìí ó mú inú mi dùn ó sì mọ́kàn mi yọ̀. Lórúkọ Jésù, ìbànújẹ́ ò ní jẹ́ pín yín, ilé yín ò ní dahoro, ìjì ayé ò ní gbá yín lọ. Ẹ máa sàmì yẹn kẹ́ ẹ máa táìpù ẹ̀ lórúkọ Jésù Kristi. Ẹ ní rí ìdààmú lórí àwọn ọmọ yín o. Ẹ ní pohùn réré ẹkún lórí wọn. Ayé ò ní sọ yín mú, wọn ò ní gbà láfíà yín lórúkọ Jésù. Sẹ́rí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lónírọ̀tìrọ̀tì ọ̀njìnigbé yìí gbogbo rẹ̀ máa dópin lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn yìí tí wọ́n láwọn ò ní jáwọ́ yẹn ṣẹ̀ ni wọ́n jágbẹ̀yìn o. Ọlọ́run yóò tì wọ́n mọ́lé, yóò fi àlàáfíà tì wọ́n mọ́lé torí wọn ò ní rí ojú rere Ọlọ́run àtàánú gbà mọ́ lórúkọ Jésù Kristi. Ẹ máa bá mi pín nítorí Ọlọ́run, ẹ máa bá mi pín. Ẹ jẹ́ káwọn èèyàn kí wọ́n rí fídíò yìí lọ́pọ̀lọpọ̀. Ó bá kéré jù ó pín fún èèyàn 5 yóò dára fún yín o. My sister Felicia Fúnmilọ́lá, bàbá Yẹmí, Jésù Yẹmí, yóò máa yẹ yín ni kò ní yẹlẹ́ o. Ẹ ó gbẹ́rù yín dé akẹsàn, ẹ ò ní gbé sí èbúté règbèrègbè ọ̀nà lórúkọ Jésù Kristi. Ẹ ó gbèdé ilẹ̀ Kénáánì yín, ẹ débẹ̀, ẹ wà ní ìsinmi. Ọjọ́ alẹ́ yín yóò rọrùn o. Ìbànújẹ́ ò ní kángun sọ̀rọ̀ yín. Oore ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún yín. Àánú yóò ṣẹlẹ̀ o. Ọlọ́run yóò dì yín mú, kò ní fìgbà kankan fi yín sílẹ̀ nígbà kankan. Òyìnbó Aisat, God bless you. Àlàáfíà lẹ́ ò máa wà. Ire gbogbo yóò máa ṣàwárí yín. Ẹ ó jàjẹ kún kẹ́, ẹ ó jàjẹ yó, ẹ ó jàjẹ sẹ́kù. Ẹ rí ọwọ́ Ọlọ́run, ọwọ́ rẹ̀ yóò wà lára yín o. Gbogbo ohun tí wọ́n pè ní ìbànújẹ́, èyí tó jẹ́ ti tó sùn July ẹ̀ ní pín bẹ̀. Ayọ̀ lẹ́yìn ó máa yọ̀, ọ̀tá yín ó máa sọkún, ẹ̀yin ó sì máa sọdún. Àlàáfíà ní fún yín o lórúkọ Jésù. Ẹ máa bá mi share, ẹ máa bá mi comment, yóò dára fún yín o. Ilé yín yóò rojú. Ọba Tolú Ọmọwùmí, God bless you ma. Àlàáfíà fún yín. Felicia Fúnmilọ́lá, bàbá Yẹmí, God bless you. Ẹ ṣé mà. Òrìṣàtọ́lá Ọlábísí, God bless you ma. Ààbò Ọlọ́run yóò dájú lórí yín o. Ẹ̀yin náà ẹ ní kángun sọ́wọ́ ìyà o. Gbogbo ẹ̀yin tí ẹ bá wa dárò lórí àwọn èyí tí wọ́n jí gbé kó tó di pé wọ́n dá wọn lẹ̀ lórúkọ Jésù, ẹ ní kángun sọ́wọ́ ìyà. Onímọ̀lé Olúwadámilọ́lá, ẹ ṣé, God bless you. Àdúrà yín ò ní gbà láàbọ̀ o. Ìkórè lẹ́ ó kó nínú oṣù yìí. Ẹ wàá kórè yẹn wọnú ọdún tuntun 2027 ni lórúkọ Jésù Kristi. Ayé ò ní dá yín dúró, wọn ò ní tẹ̀ yín mọ́lẹ̀ lórúkọ Jésù Kristi. Ẹ ó sinmi, ẹ rí ògolo. Ọmọ ò ní kú fún yín o. Ẹ ní rí kú ọkọ, ẹ ò ní ṣọ̀fọ̀ aya. Ilé yín ò ní dàrú. Ìjọba Sátánì Ọlọ́run tẹrí rẹ̀ bá nínú ayé yín. Ọlọ́run kó gbé yín sókè. Kẹ́ ẹ má ṣe rẹ̀lẹ̀ láéláé. Ìjà ayé ò ní gba rere sọnù lọ́wọ́ yín o. Ààbò Ọlọ́run yóò dájú o. Ẹ̀yin lè rí kan o.
bọ́ta ti ẹ̀fẹ́ bọ́ta kọ̀ ẹ rẹ́rìn ẹlẹ́yà wọn ni ẹ fi wọ́n ṣẹ̀rìn ẹlẹ́yà orúkọ Jésù Kristi àlàáfíà ní fún yín ẹ máa bá mi bọ̀ náà ẹ jẹ́ kí n sáré dé orí òpó kejì profile mi bàbá oríkò alálà náà ni bẹ́ẹ̀ bá rí bàbá oríkò alálà ẹ rí David Oyinlọ́lá ìrànlọ́wọ́ yóò dìde fún yín o ẹ máa tẹ̀lé mi báyìí ẹ jẹ́ kí n lọ sọ àwọn àṣírí kan èyí tí mo tún rí nígboro èyí tí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ kí n tún lọ sọ fún yín níbẹ̀ bàbá oríkò alálà yóò dára fún yín orúkọ Jésù.